Ogbc 2 90.5 FM. Ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn ojúṣe gbogbo wa ni nítorí pé aṣáájú wa ní ìpínlẹ̀ Ògùn gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún làkàkà láti sọ ìpínlẹ̀ di ìpínlẹ̀ tí yóò jẹ́ ààyò fáwọn olókoòwò. Ó wá di ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa láti rí pé akitiyan ìjọba lẹ́yìn. Ẹ káàbọ̀ sórí ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ìṣe wa, orí ètò náà láti máa ń sọ nípa ìgbìyànjú ìṣàkóso ìjọba tí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún léwájú fún ní ìpínlẹ̀ yìí láti ta burújí ètò ọrọ̀ ajé jí àti láti mú kí ìpínlẹ̀ Ògùn di ààyò kó sì di aṣáájú láàrin àwọn ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè yìí. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Abẹ́òkúta. Ètò yìí náà ni ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn tó kẹ́yìn fún ti ọdún 2023. Oluwakemi Abdul-Salam lórúkọ tèmi. Ẹ máa bá wa ká lọ bí a ti sọ àwọn iṣẹ́ tí ìṣàkóso ìjọba tó wà lóde ìgbéṣe láàrin ọ̀sẹ̀. Àkókò Kérésìmesì, àkókò ìfẹ́, ìṣoore àti ìfifúnni láti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ènìyàn. Èyí ni gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún wàwòkọ́ṣe rẹ̀ bó ti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ yìí pẹ̀lú fífi ọwọ́ sí owó àjẹmọ́nú ìparí ọdún fáwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn láti kápá ìpèníjà ètò ọrọ̀ ajé kí wọ́n lè fi dídùn ṣọdún pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Èyí jẹ́ nínú àtẹ̀jáde lópin ọ̀sẹ̀ tó kọjá látọ̀dọ̀ akọ̀wé àgbà iléeṣẹ́ ètò ìròyìn àti ìlànà tó gbọgbọ́n Alhaji Waheed Adesina níbi tí gómìnà ti fún àwọn òṣìṣẹ́ ní ìpele kìíní sí ìkẹjọ ní $20,000 náírà, ìpele kẹsàn-án sí ìkẹwàá $15,000. Àwọn òṣìṣẹ́ tó wà ní ìpele kejìlá gba $40,040, tí ìpele kẹtàlá sí ìkẹrìnlá gba $40,040. Ìpele àwọn òṣìṣẹ́ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún tó ga jùlọ lẹ́nu iṣẹ́ ọba gba $100 náírà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú ọdún. Bákan náà ni ìṣàkóso ìjọba tí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún léwájú fún ń san $10,000 lóṣooṣù gẹ́gẹ́ bí owó ìwọkọ̀ fáwọn òṣìṣẹ́ àti àwọn òṣìṣẹ́fẹ̀yìntì pẹ̀lú àwọn olùkọ́ láti faradẹ̀ wọ́n látàrí ọṣẹ́ tí àyọkúrò owó ìrànwọ́ orí epo ṣe. Bẹ́ẹ̀ náà ni ìṣàkóso ìjọba yìí ń san àwọn àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́fẹ̀yìntì, owó àjẹmọ́nú wọn àti àwọn owó mìíràn tó yẹ ní sísan fáwọn òṣìṣẹ́ ọba àti àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn. Ìpè lọ sọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi àti gbogbo ọmọlẹ́èdè Nàìjíríà láti má ṣe jẹ́ kí ìpèníjà ètò ọrọ̀ ajé tó ń ṣe òjòjò dá rẹ̀wẹ̀sì sọ́kàn wọn nítorí pé bẹ́kúnpẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ èyí nínú iṣẹ́ ẹkú ewu ọdún Kérésìmesì lọ́jọ́ Àìkú. Ó ti rọ àwọn Nàìjíríà láti ní ẹ̀mí ìfẹ́, àlàáfíà àti ìṣoore. Gómìnà nínú àtẹ̀jáde látọ̀dọ̀ olórí akọ̀wé ètò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Lẹ́kan Adéníran sọ pé ọ̀wọ́n gógó tó wà lóde kò ní pẹ́ di ohun àtijọ́ látàrí onírúurú ìgbésẹ̀ akin tíjọba àpapọ̀ àti ìpínlẹ̀ ń gbé láti mú ìgbáyé dẹrùn fáwọn ọmọ orílẹ̀-èdè yìí. Bákan náà ló gbóṣùbà fáwọn ọmọ Nàìjíríà fún ìfaradà wọn bó ti pè fún àtìlẹ́yìn fún ìṣàkóso ìjọba tó wà lóde yìí. Bí gbogbo àgbáyé ti ń sàmì sí ayẹyẹ ọdún Kérésìmesì, gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tẹnumọ́ ìpinnu ìṣàkóso rẹ̀ láti túbọ̀ gbájúmọ́ ìpèsè ìgbé ayé ìdẹ̀rùn fáwọn ènìyàn ìpínlẹ̀ yìí àti láti túbọ̀ mú ìgbáyégbádùn wọn lókùnkúndùn ní sáà kejì ìjọba rẹ̀, bó ti rọ̀ wọ́n láti túbọ̀ gbárùkù tì í. Gómìnà Abíọ́dún pe ìpè lọ́jọ́ Ajé nínú iṣẹ́ ẹkú ewu ọdún Kérésìmesì tó wáyé nínú ìjọ St James Anglican Church Ìpẹ̀rù Rẹ́mọ níjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́. Gómìnà ṣàlàyé pé ìjọba kò ṣàìmọ̀ ìpèníjà àwọn ènìyàn, bó ti sọ pé ìṣàkóso rẹ̀ ń ṣàgbékalẹ̀ onírúurú àwọn ètò ìdẹ̀rùn láti faradẹ àwọn ènìyàn. Gómìnà ṣàlàyé pé onírúurú àwọn ètò ìdàgbàsókè náà ni ìṣàkóso ìjọba rẹ̀ ti gbé ṣe, nínú ètí àti rí kíkọ́ àwọn ilé ìgbé, ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà àti àtúnṣe àwọn ibùdó ìpèsè ìlera alábọ́dé. Bákan náà ni ìṣàkóso rẹ̀ ti ṣe àtúnṣe àwọn iléèwé lọ́lọ́kan òjọ̀kan tó sì pèsè àyíká tó fanimọ́ra fún ètò ìkẹ́kọ̀ọ́ láwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ yìí láì fi síbì kan ju èkejì lọ.
bákan náà ni gómìnà sọ pé ìṣòro ìdákúrekú iná kò ní pẹ́ di àfìsẹ́yìn tegun fìṣọ. Bẹ́ẹ̀ ló ṣe ìlérí láti túbọ̀ ṣe àmúṣe ọ̀kan òjọ̀kan àwọn ètò tí yóò túbọ̀ mú àwọn olókoòwò wá sí ìpínlẹ̀ yìí. Gómìnà Abíọ́dún wá rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ ṣe àfihàn ìfẹ́ àti ìgbàmọ́ra kí wọ́n sì máa lépa ìṣọ̀kan orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ayẹyẹ ọdún Kérésìmesì fi kọ́ni àti àgbékalẹ̀ Ọlọ́run nínú ètò fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn tó sì fi Jésù Kristi ránṣẹ́ gẹ́gẹ́ bí olùgbàlà àráyé. Víkà ìjọ náà Venerable Shedrack Ajílẹ̀yẹ gba àwọn ènìyàn lámọ̀ràn láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wọn bí ìbí rẹ̀ ti ṣe àfihàn àlàáfíà, ìfẹ́ àti ìgbàlà. Bẹ́ẹ̀ ló rán àwọn ènìyàn létí pàtàkì gbígbé ìgbé ayé tó nítumọ̀ tó sì nípa rere láàrin àwọn ẹ̀dá tó kù láwùjọ kí wọ́n sì máa ṣàgbéyẹ̀wò ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé kò sí ìrònúpìwàdà lẹ́yìn ikú bí kò ṣe ìdájọ́. Bákan náà lòjíṣẹ́ Ọlọ́run náà gbóṣùbà fún gómìnà Abíọ́dún lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ń gbéṣe ní ìpínlẹ̀ yìí ní sáà kìíní ìṣàkóso rẹ̀ bó ti rọ̀ láti túbọ̀ mọ́lé ìpìlẹ̀ náà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe olóògbé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ogunlọ́gọ̀ àwọn èèkàn ló péjú pésẹ̀ síbi ètò ìsìn nílé Ọlọ́run náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣe àpèjúwe Ọ̀túnba Bímbọ́ Ashiru gẹ́gẹ́ bí ògúnnágbòǹgbò aṣáájú olókoòwò ńlá àti onídídùn ọlọ́rẹ̀ tí ipa ribiribi tó kó lẹ́ka okòwò mú kó di ẹni àmúyangàn. Nínú iṣẹ́ ìkíni oríire ayẹyẹ ọjọ́bí sí ògúnnágbòǹgbò olókoòwò náà lọ́jọ́ Ìṣẹ́gun, gómìnà Abíọ́dún sọ pé àṣeyọrí Ọ̀túnba Ashiru lẹ́ka okòwò mú kó di àwòkọ́ṣe tó sì jẹ́ àmúyangàn. Gómìnà sọ pé Ọ̀túnba Ashiru jẹ́ àpẹẹrẹ ìfarajì tó mú èrè jáde àti pé iléeṣẹ́ olókoòwò ńlá ni Odua Investment Company Limited lábẹ́ ìṣàkóso Ọ̀túnba Ashiru gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó sì nípa nínú ìdàgbàsókè ohun àmúlùdùn àtọrọ̀ ajé. Bẹ́ẹ̀ ló kan sára sí ọlọ́jọ́bí náà fún ipa takuntakun tó kó lásìkò tó jẹ́ alábòjútó ní ìpínlẹ̀ Ògùn. Ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn ló ń dé sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Abẹ́òkúta níbi tá a ti ń sọ nípa akitiyan ìṣàkóso gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti túbọ̀ mú kí ìpínlẹ̀ Ògùn gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣe àpèjúwe ìpapòdà ẹlẹgbẹ́ rẹ̀ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu gẹ́gẹ́ bí àdánù ńlá nínú iṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ Ondo, ẹbí olóògbé àti àwọn ènìyàn ìpínlẹ̀ náà. Gómìnà Abíọ́dún ṣàpèjúwe Akeredolu tó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù kó tó jáláìsí gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n àti olóye. Gẹ́gẹ́ bó ṣe sọ, Akeredolu jẹ́ amòfin àgbà nílẹ̀ Nàìjíríà, alága tẹ́lẹ̀rí fún ẹgbẹ́ àwọn amòfin ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì dúró fún ìdájọ́ òdodo àti ètò tí kò fìgbà kan bọ̀kan nínú. Bẹ́ẹ̀ ni olóògbé náà làkàkà fún ìgbáyégbádùn àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo nípa àgbékalẹ̀ onírúurú ètò ìdẹ̀rùn fún àwọn ènìyàn ìpínlẹ̀ náà, ètò fojú hàn lẹ́ka ìlera, ohun amáyédẹrùn, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Bó ti tọ́ka pé àwọn ènìyàn kò lè gbàgbé gómìnà tó dolóògbé náà látàrí àwọn ìpìlẹ̀ rere tó fi sílẹ̀. Bó ti rọ àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo láti mọ̀lé ìpìlẹ̀ tí olóògbé ọ̀hún fi lélẹ̀ ní ìrántí iṣẹ́ rere tó gbé ṣe. Gómìnà Rotimi Akeredolu jáláìsí lọ́jọ́rú lẹ́ni ọdún 77 kọ́lọ́run dẹ̀lẹ̀ fèèyàn rẹ̀. Bákan náà ni gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣe àpèjúwe ìpapòdà olùdarí tẹ́lẹ̀rí nílé ìgbìmọ̀ aṣòfin tàwọn aṣojú nílẹ̀ wa Honorable Gali Umar Nahaba gẹ́gẹ́ bí àdánù ńlá fún ẹbí rẹ̀, ìpínlẹ̀ Kano àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Olùdarí tẹ́lẹ̀rí nílé ìgbìmọ̀ aṣòfin tàwọn aṣojú náà tí wọ́n dìbò yàn síbẹ̀ lọ́dún 1999 jáde láyé lówùúrọ̀ ọjọ́rú lẹ́ni ọdún 75. Gómìnà Abíọ́dún mẹ́nubà akitiyan Honorable Nahaba lásìkò tó jẹ́ olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin tàwọn aṣojú nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ ń bọ́ lọ́wọ́ ìjọba ológun, tó sì ṣe pé àwọn iṣẹ́ takuntakun àti ìfarajì olóògbé náà ètò ṣe pẹ̀lú òótọ́, ọgbọ́n àti òye
jẹ́ ìpìlẹ̀ rere àti atọ́nà ìfẹsẹ̀múlẹ̀ nílẹ̀gbìmọ̀ aṣòfin ilẹ̀ wa àti orílẹ̀-èdè wa lápapọ̀. Gómìnà wa kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olùdarí tẹ́lẹ̀rí nílẹ̀gbìmọ̀ aṣòfin tàwọn aṣojú náà pẹ̀lú ìpínlẹ̀ Kánò bó ti kí wọn kú ara fẹ́ra kù olóògbé ọ̀hún, pẹ̀lú àdúrà pé ọdún á jìnnà síra. ẹ̀yin ará, kò jù báyìí lọ lórí ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn, ètò kẹ́yìn fún tọdún 2023. Bí a ti ń wọ ọdún 2024 lọ, ẹ jẹ́ kí a túbọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso ìjọba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti túbọ̀ mú ìgbéga bá ìpínlẹ̀ Ògùn. Ọpẹ́ lọ́wọ́ ikọ̀ ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Àbẹ́òkúta. Àdúrà wa náà ni pé ọdún ayọ̀ náà la ó ṣe o. Lórúkọ Fẹ́mi Oríoyè, Bíọ́dún Fáṣọlá, Waheed Ògúnjọbí àti Bùkọ́lá Ọlátúnjí lèmi atọ́kùn ètò Olúwakẹ́mi Abdul-Salam dágbére pé ire lójú owó ń rí, ire náà lójú wa yóò máa rí. Bí a ti ṣe lọ́dún 2023, jẹ́ kí a tẹ̀síwájú lọ́dún 2024 tó ń bọ̀, nítorí ìgbéga ìpínlẹ̀ Ògùn àjọṣe gbogbo wa ni. Ogbc 2 90.5 FM. Ogbc 2 90.5 FM.